tó dẹ̀ jẹ́ wípé n ò kì í bá ní láńgbáláńgbá ìwọ ọjọ́ orí ẹ ò bó ṣe ń gbé ọwọ́ ẹ sókè tí ọwọ́ ẹ ń gbọ̀n irú ọwọ́ yẹn pàápàá kò lè gbé okó sí ìdí obìnrin kò lè wọlé nítorí pé ọwọ́ yẹn ti ń gbọ̀n jù. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro. ẹ káàsán o ẹ káàsán ẹ̀dẹ̀ káàárọ̀ ẹ̀dẹ̀ kó àkókò tá a wà yìí o bó bá jẹ́ pé ẹ̀yin mẹ́ta lẹ́jọ́ jókòó mo kí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta wípé ẹ kú àkókò yìí kó lè jẹ́ pé ẹ̀yin mẹ́rin lẹ jókòó mo kí gbogbo ẹ̀yin mẹ́rin ẹni tó jókòó kó jẹ́ pé inú lé ló wà bá mi share program yìí kó jẹ́ pé ibikíbi ló wà mo fẹ́ kó máa share program yìí ẹ bá mi share ẹ. ẹ̀yin tèmi nídìí àsíbúra ìjọ̀gbọ́n ti dé bàbá onílòǹgóso ta lẹni tá pè lálábàárín tó lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìnibí ń wọlé Èdùmàrè pín wa níyà ta lẹni tá pè bẹ́ẹ̀ ta lẹni tá pè lálábàárín tó lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìnibí ń wọlé Èdùmàrè pín wa níyà mo ní kí gbogbo yín pátápátá ní Yorùbá nation mo kí gbogbo yín gbogbo yín pátá ní Yorùbá nation mo kí yín nígbà mo kí ní ogún mo kí ní ọgbọ̀n èmi náà ni o wọn ní fèlómi ṣe mí bàbá confam international bẹ́ẹ̀ ni ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òléegun òun náà ṣì ni mo kí gbogbo pátápátá mo kí gbogbo pátá tí ẹ nífẹ̀ẹ́ sí Yorùbá nation yìí tẹ̀lé fẹ́ wípé Yorùbá nation kó di gbígbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo pátápátá mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá confam JP ní Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ ẹ o lórí iṣẹ́ ribiribi tó ń ṣe mo wo program ẹ̀ bàbá yẹn mo mọ̀ wípé lótìtọ́ bàbá òtítọ́ ni JP fúnra ẹ̀ bàbá confam JP mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ààrẹ Moruf mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan wípé ìrìn àjò tí Ọlọ́run fún wọn ṣe tó fi lọ sí Kútọ̀nù láti lọ wo Ìgbòho Òòṣà bàbá Májàsọ́lá mo kí wọn mo kí lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà mo tún kí Moruf mo kí ẹ gan ni mo kí bàbá mi Professor Banji Akintoye bẹ́ẹ̀ náà mo tún kí Professor Ladiran mo kí wọn wípé ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ náà ní kú ẹ̀dẹ̀ ní rùn àgbà Yorùbá nation níwájú gbogbo ọ̀tá pátápátá tó sọ pé Yorùbá nation kò ṣeé gba àgbà níwájú wọn ikú ò ní gba ẹnikẹ́ni àrùn òríṣẹ́ ẹnikẹ́ni gẹ́gẹ́ bí Sunday Igboho Òòṣà tí mo dẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ̀ tí mo sọ pé Igboho Òòṣà ìránṣẹ́ Ọlọ́run ni ẹni tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ bí tó ti jáde bó ṣe ń lékún sí pàápàá báyìí ń ṣe ni kò ronú sí i Bíbélì sọ nǹkan fún wa bàbá mi wípé ẹni tí wọn bá ti pa kò sẹ́nikẹ́ni tó lè pa Bíbélì tún sọ nǹkan fún wa ó ní ẹ má bẹ̀rù ẹni tó lè para tó lè pẹ̀mí nítorí pé ohun tó happen tí mò ń sọ irú ọ̀rọ̀ báwọn yìí ni wípé kò sí tí Ọlọ́run ò lè ṣe o kò sí tí Ọlọ́run ò lè ṣe mo tún kí àwọn èèyàn mi pàtàkì mo kí wọn mo kí bó ṣe ń bínú tó àwa náà ti kí yín àkíyín gan ni máa bínú ìṣó lọ
bàbá confam náà ṣì ni ó ń bínú sí wa ṣé mọ̀ lóòótọ́ ni ó rí pé tí àwọn èèyàn bá rí ìtọ́jú tó ó lè bínú sí èèyàn but mo gbà bínú ẹ̀ mo gbà bẹ́ẹ̀ bàbá confam náà ṣì ni o ìgbẹ́ ò léegun òun náà ló ń sọ̀rọ̀ à ń bẹ̀ wípé ẹ má bínú o adìẹ tó kú lè jàgbàdo pẹ̀lú sùúrù ó máa jẹ́ ó máa jẹ́ àmọ́ ọ̀rọ̀ kan wà Tinubu tí mo fẹ́ sọ fún ẹ lọ́sàn yìí àgbàlagbà tó dẹ̀ jẹ́ pé ó dàgbà tí ó dánú àgbàlagbà tó dẹ̀ jẹ́ wípé òun ò kì í bá ní láńgbáláńgbá ìwọ ọjọ́ orí ẹ ò bó ṣe ń gbé ọwọ́ ẹ sókè tí ọwọ́ ẹ ń gbọ̀n irú ọwọ́ yẹn pàápàá kò lè gbé okó sí ìdí obìnrin kò lè wọlé nítorí pé ọwọ́ yẹn ti ń gbọ̀n jù ọwọ́ yẹn ò lè gbé okó wọnú ìdí obìnrin tó lè jẹ́ pé ó jẹ́ máa gba irú okó bẹ́ẹ̀ pàápàá báyìí a ní bàbá kí ló ń ṣẹlẹ̀ sí ọ kíní yìí ó wọlé bàbá ó lè gbádùn obìnrin mọ́ nítorí pé gbogbo ohun tó wà lábẹ́ pàápàá ti kú bó ṣe wà yẹn ó dẹ̀ ti ń dùn láti jẹ́ ààrẹ ó dẹ̀ ti ń dùn láti jẹ́ ààrẹ Nàìjíríà ooo bàbá ó sì dùn láti jẹ́ ààrẹ ṣé ẹ̀ ń wo ọjọ́ orí ẹ ṣá ó ga o ó sì dùn láti jẹ́ ààrẹ ẹ lè fi ààrẹ rẹ̀ fún àwọn ọmọ kéékèèké kó jẹ ṣé ní mo sọ nǹkan fún yín wípé ṣé ní àwọn tó ń tàn ẹ́ gbogbo jẹ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà ó ń tàn ẹ́ láti pa ẹ́ ni n ò nífẹ̀ẹ́ o àwa bá sọ òtítọ́ fún yín bàbá confam international ló bá ẹ sọ̀rọ̀ o ìgbẹ́ ò léegun òun ló ń sọ̀rọ̀ ẹni tó ń tàn ẹ́ tó ń sọ fún ẹ pé òkè ààrẹ ló máa jẹ́ fún nǹkan tí a máa ṣe kó tó di ṣíṣe wò bàbá gbogbo ìgbà là ń ránṣẹ́ sí ọ àdé máa ń sọ fún ẹ ní gbogbo ìgbà wípé ẹ make sure kó lọ pé Professor Banji Akintoye Professor sọ̀rọ̀ kan ní ọjọ́ kan ó ní tó ń bá ń wá èèyàn wípé kó fà á sílẹ̀ ní Nàìjíríà ó ní Tinubu òun lè fà á sílẹ̀ ṣó mọ̀ pé ọ̀rọ̀ ìpápá ti kún ilé jù ọ̀rọ̀ ẹ ti sọ ẹ́ dèèyàn ńlá ó ti sọ ẹ́ dèèyàn pàtàkì àmú gbogbo yìí báyìí àwọn èèyàn ń sọ fún ẹ síbẹ̀síbẹ̀ ò fẹ́ gbọ́ ò sáfẹ́ jẹ ààrẹ ṣáà ni ò fẹ́ jẹ ààrẹ ẹ rántí nǹkan tó ṣe fún Abíọ́lá June 12 ṣé ẹ gbàgbé ṣá gbogbo ẹni tó ń gbé ọwọ́ ẹ̀ sókè tó sọ pé ààrẹ nìyẹn kìíní kan nìyẹn ṣẹ́dí jẹ́ ń sọ fún ẹ lónìí tí ẹ bá fẹ́ gbọ́ àwa máa sọ fún ẹ nítorí pé àwa ò gbàgbé àwa ní ẹni tó campaign fún Abíọ́lá níjọ́ náà lọ́hùn ọ̀rẹ́ òun ló ti dà ọjọ́ yẹn báwo ló tún dàrú a ò ní parọ́ fún yín nígbà tó sún ara in ní Tafabalẹ̀wà ní Èkó ọ̀rẹ́ ẹ̀ tó sọ pé òun máa gbàjọba lẹ̀ fún òun ló tún ránṣẹ́ tó gbé Black Maria ránṣẹ́ wí kán lọ gbé ó di Àbújá ṣé o mọ̀ bó ṣe ń paṣá ó di ẹni tó kú ó di ẹni tó kú o àmúná oníṣìí báyìí ṣẹ́ni jẹ́ kí n sọ nǹkan fún Yorùbá ò dá o jẹ́ sọ nǹkan fún lónìí máa jó lọ mò ń wẹ̀yìn rẹ máa jó lọ mò ń wẹ̀yìn rẹ ẹnikẹ́ni ṣẹ́ni mò ń sọ nǹkan fún lónìí ẹnikẹ́ni tínú ẹ̀ bá dùn jù tó sọ wípé òun máa wá sí ṣóò mi láti máa kọkọ kúkọ síbẹ̀ máa ṣe é pé fún un. Òótọ́ ni mo sọ fún yín bàbá ìgbẹ́ òlégun ló ń sọ bẹ́ẹ̀ o bàbá confam ló ń sọ bẹ́ẹ̀ nítorí pé àsìkò ti tó àti fẹ́ dé 2023 báyìí gbogbo èèyàn lórí ti prepare wípé a máa dìbò àwa igun a máa ń kọrin kan mi pọ́n 33 bó dé mẹ́ máa dé jagunta tó gbà mẹ́ o mi pọ́n 33 bó dé mẹ́ mi pọ́n 33 bó dé mẹ́
mi ma do jaguda do gba me o. Mi pon 3 bode me, ma se jaguda do gba me o. Mi pon 3 bode me, mi pon 3 bode me, ma se jaguda do gba me o. Ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ pé kò wí pé bóyá pé ká dìbò. Mọ̀ bó ṣe 2023 máa rí. Ẹlòmíì máa kú níjọ́ 2023 yẹn. Kó tó sọ wípé ṣẹ́rí jẹ́ kí sọ̀kan fún yín. Ní Biafra, ìmúra tí ó mú fún ẹ̀yin Nàìjíríà àbí báwo ló jẹ́ pé wọ́n. Ìmúra tó mú fún yín kò dá o. Ìmúra tó mú fún kò dára rárá àtọ̀. Bó ṣe Professor Banji Akintoye, bó ṣe Ọlọ́run fún ní agbára tó fún ní knowledge tó. Ó ń sọ fún wa wípé gbogbo wa pátá tá a jẹ́ dictator. Ká jọ̀ọ́ ká má ṣépè mọ́. Àmọ́ ẹnikẹ́ni tó bá hùwà ìpè a máa ṣépè fún. A máa bú a máa ṣe ìpè fún. Bàbá wa Tinubu ààrẹ Tinubu àbíbá la ṣe ń pè é nísìnyí. Ṣé rí oníkàjẹkùrú kó tó òtún gbòǹwò ẹ̀ sáwo. Oníkàjẹkùrú kó tó òtún gbòǹwò ẹ̀ sáwo. Wo Aṣíwájú Ahmed Tinubu very good. Àmọ́ tó o bá jẹ́ wípé ó sọ wípé ààrẹ ló fẹ́ lọ jẹ́ o. Àwọn ò kọ̀ fún ẹ kó má jẹ ààrẹ o. Àmọ́ rántí o. Ẹni tó sọ fún ẹ pé kó á jẹ ààrẹ. Àwọn ènìyàn ló tún máa pa ẹ́. Gbà bẹ́ẹ̀. Gbogbo àwọn tó yà fọ́tò pẹ̀lú ẹ. Tó sọ pé Tinubu rẹ o, Tinubu rẹ o. Àwọn ló tún máa pláànì láti pa ẹ́. Òótọ́ ni àwa ń sọ fún yín. Àwa ò ní parọ́ fún yín, òtítọ́ òní àwa ń sọ fún ẹ ní àkókò yìí. Mo fẹ́ wípé kó lò nọ́mbà 6 ẹ. Ọlọ́run. Advice mi mo ti fún ẹ ní advice yìí ti pẹ́. Mo ní make sure kó pe Gbohoṣà Bàbá Májàsọ́lá. Kó make sure kó pe Professor Banji Akintoye. Professor Ọláníran ẹ pè àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ pè wọ́n jókòó ẹ ṣe meeting pẹ̀lú wọn wípé kí lẹ fẹ́ wípé kí n ṣe ní Yorùbá land. Bàbá tí ò bá ṣe bẹ́ẹ̀ ò níbi kankan tó lọ. Àwọn tó wà lẹ́yìn ló tún máa dà ẹ́. Gbà bẹ́ẹ̀. Àwọn tó wà lẹ́yìn òun ló máa dà ẹ́ o. Bí o bá gbà báyìí, bàbá confirm international mò ń sọ bẹ́ẹ̀ fún ẹ lónìí. Kó dẹ̀ gbà bẹ́ẹ̀. Lórí ìfẹ́ tí mo ní sí ọ, tí mo ní sí àwọn ọmọ yín. Lórí ìfẹ́ tí mo ní sí ọ, tí mo ní sí gbogbo family yín. Ni mo fi sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún mo yá ẹ lówó ni. Nínú ipò tó wà, ó jẹ́ kó ní ọjọ́ gúngùn díẹ̀ sí. Èmi ò gbàdúrà fún pé kó kú báyìí. Mo ń gbàdúrà wípé wájú ní Yorùbá nation tí a máa fi gbà. Nígbà lẹ́yìn ẹ, mo kí àǹtí mi ní California. Àǹtí mi tó dáa tó gba ìjù. Mo kí gbogbo ìpátá ni mo kí o. Gbogbo ìbámbàm ni mo kí. Mo kí àjíà. Gbogbo ìbámbàm ni mo kí o. Gbẹ̀dú mo kí ẹ o. Gbogbo èèyàn pàtàkì pàtàkì mo kí ẹ o. Ṣé rí ó dìgbà tí flag wa bá lọ sókè tán kéèmí ààrẹ
Chief Dr. Confirm ìgbẹ́ olégun kí n tó sinmi. Tí anybody ò bá gbọ́ ọ̀rọ̀ mi pàápàá wọ́n rò pé bóyá bàbá Confirm ti sá lọ ni. Mo rántí ìjọ kan tí ẹnìkan sọ pé bàbá Confirm ṣé kìí ṣe pé ó ti gbọ́ lọ́wọ́ politician kára gbá fún politician ọ̀hún. Ẹnikẹ́ni bá fún mi lówó pàápàá máa gbà nítorí pé owó Nàìjíríà ni. Owó wa náà ṣì ni. Ohun tó múnú tèmi dùn tí ọkàn mi dẹ̀ ṣì ń balẹ̀ ní gbogbo ìgbà. Òun ni wípé gbogbo nǹkan tó rò láti pa Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Gbogbo èrò pátápátá ni ó ṣe ohun tí inú mi fi dùn nìyẹn. Ibi tí inú tèmi fi dùn nìyẹn o. Gbogbo ẹnikẹ́ni tó bá hùn láti dá Sunday Ìgbòho ṣà ẹ máa dáńṣó. Àmúmọ́ nígbàgbọ́ ìyọkan wípé Ọlọ́run ò ní fi ẹ̀mí eléyìí lọ́wọ́ láyé. Ọlọ́run ò ní fi ẹ̀mí Sunday Ìgbòho ṣà bàbá Májàsọ́lá. Ọlọ́run ò ní fi ẹ̀mí èfilé yín lọ́wọ́. Gbogbo èròkérò tẹ́ ẹ bá lò nípa ẹ̀ á dà lórí yín, á dà lórí ọmọ yín, á dà lórí iṣẹ́ yín, á dà lórí ọ̀nà yín. Nítorí Ìgbòho ṣà áńgẹ́lì Ọlọ́run ni. Bàbá Májàsọ́lá áńgẹ́lì Ọlọ́run ni. Ọmọ Adéyẹmọ áńgẹ́lì Ọlọ́run ni. Ọlọ́run dìídì rán sí wa gẹ́gẹ́ bí mẹ̀sáyà láti wá gbà wá là. Ẹ fẹ́ lékún sí ẹ lè ṣe nǹkan kan ká má pààyàn ní Nàìjíríà yín ẹ ṣá. Bí èèyàn kan bá lọ sí Nàìjíríà báyìí ẹ fi ọjọ́ ẹ̀sùn family fi ọjọ́ ẹ̀sùn Yorùbá ti kìnàbù Yorùbá ń sìn kìnàbù ara yín bèrè handsome. Tí ẹ bá bèrè handsome tí wọn bá fún yẹn pàdánù. Gbogbo ẹ̀yin tẹ́ ń torí owó ẹ máa wà lórí Facebook ẹ máa wà lórí online tẹ́ máa lọ ní boyfriend ní Nàìjíríà. Ẹ lọ ní boyfriend ní Nàìjíríà. Ẹ kó lé Amẹ́ríkà, Germany, Belgium kẹ́ lọ ní boyfriend ní Nàìjíríà nítorí owó. Ẹ̀yin obìnrin wọ̀nyí ẹ̀jọ́ torí t'Ọlọ́run ẹ think twice kẹ́ tó máa ṣe é. Bí ó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀lẹ́ fi wéwu o. Àti gbọ́ pàápàá pé lómi máa ń torí $150 tó lọ máa ń tẹ́ ìdílé fún ọkùnrin tó máa bá sùn. Èlòmí torí $150 a máa sọ wípé kí ni òun fẹ́ lọ ní ọkọ fún mi ò ní láti ní ọkọ so ìyẹn lẹ máa ṣe títí tẹ́ máa lọ kó àìsàn. Èlòmí máa wà lórí Facebook ló máa wà láti máa tọrọ owó àbí láti máa béèrè. Wọ́n máa tọ èlòmí àmúra a sọ wípé òun lọ Nàìjíríà ìlú òun ní Nàìjíríà àwọn politician àtàn a ní kẹ́ máa bọ̀ òun á tọ́jú ẹ á lọ gbà star á lọ gbà á fi ẹ́ ṣe nǹkan tó máa fi ẹ́ ṣe. Ẹ má torí owó kẹ́ lọ tara yín fún any politician. Ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí nìyẹn o. Ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ owó kọjá ohun tí ẹ ní. Àwọn tó lè jẹ́ pé tó wà lórí Facebook ẹ máa mọ̀ wọ́n ó máa hùkù ìmọ̀ ọkùnrin ní Nàìjíríà ẹ lọ Nàìjíríà. Yẹn ló máa pè é mo ti kọ́lé mo ti ṣe gbogbo ẹ̀ ẹ lọ gbé ra ẹ lọ gbé ba. A fi nǹkan sí oko a tún bí bá yín sùn. Lẹ́yìn tó bá bá yín sùn tán ó mọ nǹkan tó máa ṣe ni. A tún lọ gbé nǹkan tó fi sí ìdí tán a lọ fi ṣe nǹkan sí yín. Gbogbo ìdí á bẹ̀rẹ̀ sí ní rà. Ẹ wá sọ pé bóyá ọ̀tá kan ló ń ṣe ìwọ ló ń ṣe ra ẹ. Ìwọ ló ń ṣe ra ẹ kò sẹ́nikẹ́ni tó ń ṣe yín. Ìyá Ìbejì tó ọmọ ikú tó sọ pé ó lọ s'Ékòó. Ta ló ń tàn ara ẹ ló ń tàn. Ìwọ tẹ́ torí owó tó lọ ṣe aṣẹ́wó tó ń gba 150 tó ń fi aṣẹ́wó ẹ̀fì ilẹ̀ ẹ má lọ kó àìsàn o.
ẹ má lọ kó àìsàn o, ẹ má lọ kó àìsàn o. Èlòmí lè torí tí owó kó lọ para ẹ̀ nítorí pé fẹ́ ní owó iṣẹ́ ni. Tó bá ní sùúrù Ọlọ́run á pèsè fún yín. Sùúrù ni o, bàbá confirm ló bá sọ̀rọ̀ o. International ló bá sọ̀rọ̀ o, ìgbẹ́ olégun ló bá sọ̀rọ̀ o. Tẹ́ bá gbọ́ ó máa pè yẹ tó bá rẹ̀ gbọ́ àkànní ni kòkan èmi. Àmọ́ àákìlọ̀ fún yín. À ń wà lórí Facebook all the time, YouTube all the time. À ń gbọ́ gbogbo ẹ̀. Àmọ́ ẹ rọra ẹ̀jọ́ torí t'Ọlọ́run. Àbànújẹ́ ènìyàn nígbà tó bá dẹ́kun láti bàyàn jẹ́. Nígbà ẹni tí ẹ máa bẹ̀rẹ̀. Mo ní mísíkì kan tí mo fẹ́ play fún yín. Ìwọ tẹ́ lépa ẹ̀mí ti wa. Ìwọ tó lépa ẹ̀mí wa. Ẹni tó ní wọn gbọ́ ti wa. Ẹ̀finú hàn wọ́n tán. Ẹ gbọ́ kó dá iṣẹ́ Olúwa dúró. Ẹ gbọ́ ẹ gbọ́ ṣé rí ẹ jẹ́ kí n sọ fún yín ẹni tó rẹ̀ jẹ́ pé ó hẹ́ẹ̀pù tó dẹ̀ tún ṣọ́ ìkiri ó ń wá ẹ̀mí ẹ ó dìgbà tó bá sọ pé tóun bá pa ẹ́ tán lòun máa ní ìsinmi ṣé tó bá pa ẹ́ ṣó máa jẹran ẹni ṣé tó bá pa ẹ́ tán ṣó máa jẹran ẹni kò ní jẹran ẹ o ó kàn ń dààmú ara ẹni gbogbo iṣẹ́ pátápátá asán ni o gbogbo ìwà pátápátá asán ni ṣẹ́rí níjọ́ tó ń sẹ́ndì orin yẹn sí mi ní àná mo gbọ́ orin yẹn títí mi ò mọ nǹkan tí màá sọ mo ní wáò mo ní ẹni tó sẹ́ndì kiri sí mi inú mi máa dùn o lẹ́ni ẹni ó ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀ ìbàjẹ́ ènìyàn kò dá ẹ̀ṣẹ̀ rú wa dúró lẹ́yìn ìṣẹ́ni ẹ jẹ́ kí n sọ nígbà tí ó ń sẹ́ndì kiri sí mi lánàá mo ní wáò mo ní ẹni yìí ó máa mọ nǹkan tó wà lọ́kàn mi kẹ̀ talẹ́ni tá a pè lálábàárín tó lé àdùn sẹ́yìn lọ́dọ̀ mi ọjọ́ àríbìnibí ń wọlé Èdùmàrè pín wa níyà ṣé ni mò ń gbé ètò kan bọ̀ wá fún yín o ẹ̀yin tèmi ẹ máa wo ọ̀nà láìpẹ́ ṣé ní ètò yẹn mò ń gbé bọ̀ mo sì wá information. God bless you. I love you all. I go see you next time. Bye for now. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀kùn ló máa ń ro.